madam. Ìlọ́ra bí ibo wa nù. Tó lọ́ra la wà ni. Mo kí jẹ́ kẹ́ mú mi ẹjọ́. Ẹ fún mi ló ní 200. Ẹ kà sí bèrè mi. Bí o ní 200 àpò kan nù. Mo kí di àdó plate. Mo kí di àdó plate. Ṣé mo kí jàdó? Ìgbà tí wọ́n gan lọ́ọ̀bà ti délé ìbí. Fúnra rẹ̀. Pàrìpà. Ó wà lóyìn bí ṣe ń jẹ. Mo mọ̀ pé ń gbòbe ìdélé ìlúra. Ó wà ròyìn rẹ̀. Ẹ ṣe o. 200 naira. Ẹ má gbádùn mi tó. Mo ti di customer dáadáa ni. Ẹ ti lè mú yá kílá dáadáa. Kó padà wá lọ́la o. Tó gbọ́ kó wá ròyìn bí ṣe kìíní bó ṣe fi ọ́ lára kó wá ròyìn. Níṣẹ́ ní kẹ́ ẹ jẹ́ ká máa kíra wa pé a kú ojúmọ́ aláyọ̀ nígbà t'Ọlọ́run ti gbà fún wa tá a lè fojú ayọ̀ kóra wa lórí ètò yẹn lọ́sẹ̀ yìí. Ó kà màmá ọ̀nà GTV that people's telling. Ìpele tẹ́ ti ń retí pẹ̀lú ọmọ Bọ́láńlé Àsápá. Ìpele yẹn rèé o. Akọni ọ̀sẹ̀ yìí òun ni Ọlátayọ̀ Amokade tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Ìjẹ̀bú lágbolé tíátà. Tá a bá sọ̀rọ̀ nípa hot cake lágbolé tíátà lọ́wọ́lọ́wọ́ yìí, akọni ọ̀sẹ̀ yìí ni Ọlátayọ̀ Amokade Ìjẹ̀bú, àwọn ni hot cake lọ́wọ́lọ́wọ́ yìí. A bí wọn ní ìlú Ìlíṣàn Rẹ́mọ, ìyẹn ní Ìjẹ̀bú Òde ní ìpínlẹ̀ Ògùn bí, gẹ́gẹ́ bí a ti rí lórí ẹ̀rọ ayélujára. Akọni wa ọ̀sẹ̀ yìí wọ́n kàwé, wọ́n gboyè jáde nípa ìgbóhùnsáfẹ́fẹ́ ní Ìbàdàn poli yẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Akọni wa ti fi ìgbà kan rí lọ sí ilé ẹ̀kọ́ eré orí ìtàgé tí a mọ̀ sí Adémọ́lá Authentic School of Drama. Wọ́n lọ sílé ẹ̀kọ́ yìí tí wọ́n tún lọ kọ́ṣẹ́ nípa ìmọ̀ nípa bí a ti ń ṣeré orí ìtàgé. Bákan náà wọ́n tún fi ìgbà kan rí jẹ́ personal assistant sí ẹnìkan tá a mọ̀ sí Ọláníyì Àfọ̀njá yẹn Sanyẹ̀rì. Wọ́n ti fi ìgbà kan jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì fún Òdẹ́rìnpa. Wọ́n fi ojú hàn nínú fíìmù àgbéléwò kan tó làmìlaka tí gbogbo àwọn èèyàn sì fẹ́ràn ẹ̀ nígbà kan tí wọ́n pè ní Muniru àti Ambali, níbi tí àwọn Òdẹ́rìn-pòṣónú méjèèjì yẹn Gọlúgọ̀ àti Sanyẹ̀rì tí wọ́n ti kó ipa ribiribi tí Ìjẹ̀bú sì ṣe ìkẹta wọn níbẹ̀ tóun náà kó ipa tó làmìlaka nínú eré tá à ń sọ yìí. Akọni wa ọ̀sẹ̀ yìí wọ́n mà ti ṣe eré orí ìtàgé lọ́pọ̀lọpọ̀ àtàwọn fíìmù àgbéléwò lọ́lọ́kan òjọ̀kan lóríṣiríṣi bíi Ọ̀rẹ́ Mẹ́ta, Wèrè Kan, Jùgùnù, ẹ̀wò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lọ́wọ́ ìṣẹ́ akọni wa ọ̀sẹ̀ yìí wọ́n ń làgbòròjá lọ́wọ́lọ́wọ́ báyìí tó jẹ́ pé fẹ́ẹ̀ má sí eré fíìmù àgbéléwò kan tí Ọlátayọ̀ Amokade tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Ìjẹ̀bú lágbolé tíátà, ó fẹ́ẹ̀ má sí fíìmù àgbéléwò kan tí àwọn olówólọ́wọ́ yìí tí wọn ò sí ń bẹ̀. Akọni wa ọ̀sẹ̀ yìí nìyẹn o. Ẹ̀yin wá lórí ọ̀fẹ́ àti rí Ìjẹ̀bú, ọ̀rọ̀ àmọ̀ràn wo lẹ máa fún wọn, àkíyèsí wo lẹ máa pè wọ́n sí ẹja dégbòrò náà ká lọ wo bó ṣe káàtì ọlọ́gbọ́ ohun táwọn olólùfẹ́ wọn ní fún wọn àti bó ṣe lọ ń bẹ̀. Opportunity láti rí Ìjẹ̀bú ni níṣẹ́ lèmi ò bá sọ fún pé kó máa bá eré ẹ̀ lọ, kó máa bá nìyẹn ẹ̀ lọ, kó máa wojú úṣe àwọn tó ń bu rárá, ṣé ni kó máa bá a lọ ibi gíga tọ́lọ́run fi àyè ẹ̀ sí, Ọlọ́run á túbọ̀ gbé jù bẹ́ẹ̀ lọ. Kó máa bá ṣe ẹ̀ lọ torí èmi nífẹ̀ẹ́ púpọ̀. Olólùfẹ́ mi ní Ìjẹ̀bú, ó máa ń dẹ̀rìn pa mí, ó sì máa ń mára yá o. Bó tiẹ̀ jẹ́ pé lásìkò ìgbà tó bá ń ṣeré èèyàn lè ronú lọ́wọ́ lásìkò ìgbà, ṣùgbọ́n ní àsìkò ìgbà tí ó bá ṣe ẹ̀fẹ̀ yẹn níṣe lè. Opportunity láti rí Ìjẹ̀bú, mo bá advice máa gbà wọn ní ìyànjú pé kí wọ́n ṣe iṣẹ́ orin kọ́ wọnú studio kọ́ lọ ṣe bí wọ́n single lọ́wọ́ kọ́ ṣàṣe nǹkan díẹ̀ nínú orin wọ́n lè add hip hop mọ́. Tàrún pẹ́ ṣe o bẹ́ẹ̀ ti gbọ́ ọ̀nà àkọ́kọ́ ó ti ya ẹ̀jẹ̀ kó lọ́lẹ̀ ó yá dà ìdàgà ṣé mo sọ fún ọ kó stop mẹ́. Tó bá jẹ́ mo wà opportunity láti rí Ìjẹ̀bú mi ìbá kọ́ advice wọn pé tó bá ti ń ṣe fíìmù Ìjẹ̀bú tó máa ń sọ yẹn ti máa ń chronic jù, kọ́ bá wa máa jẹ díẹ̀ fún àwa tá a gbọ́ Ìjẹ̀bú so that wọ́n lè carry wa along, kọ́ máa sọ Yorùbá láàrin so that. Opportunity láti rí Ìjẹ̀bú èmi bá gbà lámọ̀ràn torí àwọn eré tó máa ń ṣe yẹn, àwọn action tó máa ń ṣe yẹn ó ti máa ń pọ̀ jù,
so mo tẹ̀ wo fíìmù ọ̀kan jọ kan mo tún wá ń bira mi pé àkílódé tí Ìjẹ̀bú ń ṣe báyìí náà àwọn àtìtọ́ máa ń ṣe yẹn ó ti máa ń le. Ẹ jẹ́ kí n máa kí wa pé ẹ káàbọ̀ padà jàre nígbà tá a ti lọ sí ìgboro tẹ́ ẹ ti lọ gbọ́ lọ́tún lọ́sì ọ̀rọ̀ àmọ̀ràn tí wọ́n fi dá Olútáyọ̀ Amokade tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Ìjẹ̀bú lágbolé tíátà àwọn ọ̀rọ̀ àmọ̀ràn lóríṣiríṣi tí wọ́n fi dá wọn lẹ́kọ̀ọ́ ó ti dọ́dọ̀ wọn ẹ má jẹ́ àtanra wa jẹ mo sì mọ̀ wípé wọ́n á ṣiṣẹ́ lé lórí bó ti tọ́ àti bó ti yẹ bó ṣe máa jẹ́ nìyẹn lọ́sẹ̀ yìí ní ìpele tẹ́ ẹ máa ń gbádùn ẹ̀ gan yẹn Akoni ọ̀sẹ̀ yìí lórí ètò yẹn ó kà màmá on OJTV that people's telling ẹ jẹ́ a máa lọ ká lè fayọ̀ àtàláfíà pàdé lọ́jọ́ mẹ́jọ gẹ́gẹ́ bí ìṣe wa pẹ̀lú ògo t'Ọlọ́run ni nítorí pé Ọlọ́run làwọn dájọ́ lé lọ́wọ́ Ọmọbọ́láńlé Asápá lórúkọ tèmi Just Mama World.